pẹ́pẹ́yẹ ló níjó ìyànjú ládìyẹ ń gbà irọ́ ni pẹ́pẹ́ ń pa ajá ló lẹ́rù àtúnkòdé ló ní kẹ̀ǹkẹ́ lúkẹ ajá balẹ̀ ni àfi bí ẹmu kọ́lọ́kọ́ Yorùbá wípé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eegun aláré lọ́rọ̀ ìpenilẹ́jọ́ bílíọ̀nù 5 náírà eléyìí tí ààrẹ Gani Adams tí ó fi kan olóyè Sunday Igboho pé àfikọ́ san fún un lórí voice recording ìyẹn fún conversation tí wọ́n kálẹ̀ tí wọ́n gbé sójú òpó ayélujára. Èyí gan ni mo fi ń kí yín bí tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò tí yín bá sọ lórílẹ̀‐èdè tẹ́ wà. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Mọ̀ pé aláṣeyọrí ni wá o ẹ̀yin máa láṣeyọrí èmi máa láṣeyọrí lórí ATV Aláṣeyọrí tẹlifíṣàn òun náà lẹ tún wò yìí pẹ̀lú mi ní dédé àsìkò yìí mo ní lámì èyí tó àwùjọ níbí ọ̀mọ̀wé Ayédùn Àìsáyà Ṣẹ́gun mo kì í sà. a sọ fún abanijẹ́ pé kó yé banijẹ́ mọ́. Bẹ́ẹ̀ni. tó tí ó bá dẹ́kun àti banijẹ́ níjọ́ ìlà bàjẹ́ kiri. abanijẹ́ ṣe ni kò mọ̀ pé kò dáa ó ń gbèrò ibi burúkú ibikíbi tá a bá ti fẹ́ ní bàràn jẹ́ ẹ̀mí ìlú fẹ́ wà bẹ́ẹ̀ tán nígbà bẹ́ẹ̀ kọ́ lórí ṣùgbọ́n ẹni tó bá tàfà sókè tó dógorí bí ọba Alaseyori ọba ọ̀run wò lókè gbókè gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àwọn tó gbogbo àgbáyé pátá gbogbo mo kí ẹ̀yin tí ẹ wà lókè òkun mo kí wa o Olúwa á tù wá nínú ẹ ṣeun gidi ẹ má bínú sí mi o mo máa tún ṣe ìlérí fún yín máa máa dédé ó yẹ kí n wá ọ̀nà ló pọ̀. Bẹ́ẹ̀ni ẹ tiẹ̀ ń gbìyànjú nítorí ẹni tí ó bá fi àsìkò rẹ̀ sílẹ̀ bó jẹ́ ìṣẹ́jú kan iṣẹ́ ńlá ni ẹni náà ṣe. ẹ ṣeun tọ àpàtẹ́wọ́ fún yín. ẹ ṣé sà. Yes sà. tọ ọ̀rọ̀ délẹ̀ o ìròyìn ti gbé ìwé ìròyìn Punch ó gbé níbi tí wọ́n ti ní ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ kan níbi tí wọ́n ti ní àfi kí olóyè Sunday Igboho kó wá san bílíọ̀nù 5 náírà fún ààrẹ Gani Adams àwọn ló ń béèrè fún o. ó pè lẹ́jọ́ ni. ó pè lẹ́jọ́. but wọ́n ti dájọ́. wọ́n ti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n nínú ìwé ìpenilẹ́jọ́ yẹn sì ni ó sì jáde fáwọn oníròyìn. bẹ́ẹ̀ níbi tọ́rọ̀ wá dé ìgbà tẹ́ gbọ́rọ̀ yẹn kí ló wá sí ní lọ́kàn o. ìgbà tí mo kà mo wò tí sí olóyè Ògúndé ó ní yóò Yorùbá ronú o ṣé àwọn olórí méjì tá a fẹ́ tẹ̀lé lélẹ̀ ṣé àwọn tá à ń rò pé tí wọ́n lè mú Yorùbá délẹ̀ lélẹ̀ nígbà tí wọ́n bá da àjàtúkà àgbáre sí wọn láàrin tán àmì tó ń lò wọn bíjọba ni o béèyàn ni o bóyá àwọn ọ̀tá Yorùbá náà lò wọn ni o kò yé mi sí kí ni wọ́n ń wá ṣé owó náà ń wá tí wọ́n ní lọ́wọ́ ni àbí ipò àwọn méjì tó yẹ kí wọ́n lọ jókòó kí wọ́n gbé Nàìjíríà ní arugẹ bákan ni olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣiṣẹ́ pé ká gbé Nàìjíríà lárugẹ bẹ́ẹ̀ náà pé kí wọ́n gbé ẹ̀yà Yorùbá ẹlòmí àgò pé kí wọ́n gbé lárugẹ ká bọ́ kúrò nínú oko ẹrú ká ní òmìnira tiwa àwọn lẹ́rí yẹn o mo sọ ní ètò ìjọ kan báyìí mo nílò tó tá a bá gbòmìnira ohun tó dáa ni ṣáà ṣe tán ìbá pè pé ṣáà ti rẹ́dì ṣáà ṣe tán tá a bá gbà náà àwọn olórí tẹlifẹ́ ṣe olórí olótú bá ṣe olórí ṣé máa darí wa bó ṣe kán darí wa náà ṣé wọn ní fi ìwà ìbínú ìwà àrọ́kan ìwà ìbínú tó báyìí ìwà èmi ní kí n jẹ lórí àwọn olórí tó láti rẹ̀ wọn sílẹ̀ yóò lẹ́yìn ó sì ti ń lẹ́yìn yóò lẹ́yìn ọ̀rọ̀ mi àdìtú ní olóyè lóye máa yé ẹni tó bá gbọ́n tó bá fẹ́ kọ́gbọ́n òun ló máa yé ìgbà tí mo gbọ́rọ̀ yẹn ó bà mí lọ́kàn jẹ́ ká lọ ilé ẹjọ́ ká làwọ àdàtú pé a fẹ́ gbòmìnira pé Yorùbá náà fẹ́ dá dúró òun nìyẹn o Yorùbá ń gbé méjì ló ń gbéra lọ kóòtù yẹn o tí wọ́n ń gbéra lẹ́jọ́ yẹn o ìgbà tí mo gbọ́rọ̀ yẹn àkọ́kọ́ náà nígbà tá a ṣe ìtúpalẹ̀ àkọ́kọ́ náà ẹ̀sùn tí olóyè Gani Adams tí wọ́n fi kan Sunday Igboho ṣé wọ́n rí ẹ̀rí máa jẹ́ mìtòdìmù ṣé lóòótọ́ ni tó bá jẹ́ lóòótọ́ ni ṣé yẹ kó wà sí orí afẹ́fẹ́ kí ni kí ta ní wá sórí afẹ́fẹ́. no pé ṣé yẹ kí ọ̀rọ̀ yẹn pé ṣé yẹ kí wọ́n ká sílẹ̀. àwọn kọ́ ló ká sílẹ̀ ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ ló ká sílẹ̀. ẹni náà ni mo fẹ́ rí fáàsì pé ṣé yẹ kẹ́ni ẹ kó ká sílẹ̀ kí ni nǹkan tẹ́ni ẹ fẹ́ gbà ní pé kó ipò fẹ́ ká sílẹ̀ àti ẹni tó sọ̀rọ̀ àti ẹni tó ká sílẹ̀ gbogbo wọn ni wọ́n wá àlàáfíà ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni gbogbo wọn ni wọ́n wá àlàáfíà
màá sọ tó tọkàn bí n bá kúnlẹ̀ ní owó ọlọ́wọ́ bá ní mi ì gbó lọ́wọ́ anybody mi ì gbó lọ́wọ́ gbowó mi ì dẹ̀ gbó lọ́wọ́ olóyè Ghana Dems a sọ̀rọ̀ bó ṣe ká sọ ní tèmi mi ì ṣòṣèlú mi ì dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kankan ọlọ́run bá dúró àtẹni tó ka sílẹ̀ àtẹni tó sọ ṣé àwọn ẹni wọ́n wá àlàáfíà Yorùbá ṣé àwọn ẹni wọ́n wá òmìnira Yorùbá ṣé lè tọ́ náà nífẹ̀ẹ́ mọ Yorùbá dénú ṣé kìí ṣe bá pé ṣe ni wọ́n wá ipò. pé n tẹ́ sọ ni pé irú ẹni tó ka sílẹ̀ yẹn gan pé ó ní lọ́wọ́ àbí. ó ní lọ́wọ́ tó ó fẹ́ lò ó ní ó lè ti lò ó tán sìn gbogbo ẹ̀ ti fún kánsìn ọ̀rọ̀ ti di iṣu àtàyàn ọyàn ó ti kó bá Gani Adams tó bá jẹ́ pé ẹgbọ́n mi o tágbé nǹkan tó sọ kiri ṣé òótọ́. no ibà Gani Adams sọ pé àwọn làwọn sọ. ọ̀nà mo sọ pé tó bá jẹ́ pé kì í ṣe òótọ́ tó bá jẹ́ pé if àkóbá ti dé nìyẹn tó bá jẹ́ pé òótọ́ bá ní tó bá jẹ́ pé òótọ́ náà ni ṣébi ṣe bóyá ẹ̀kọ́ gbà nìyẹn. ọlọ́run tó bá ti wà ní ìṣọ̀kan tábà àgbẹ̀ papọ̀ pé kí á jẹ tó wà ní ara wa kágbà ìwọ̀n tó bá ṣẹlẹ̀ àti kóyànjọ kò yí sí ara. ṣé tẹ́ wá ń sọ báyìí ni wípé àwọn ọ̀rọ̀ tó tẹnu Gani Adams jáde nínú àkàsílẹ̀ yẹn ohun tó yẹ kí wọ́n sọ jáde ni wọ́n sọ yẹn. ó ní bí a ṣe ń ṣe Yorùbá wá ní àkìtì oyè lẹ́sẹ̀ mẹ́sàn-án kà tó bá jẹ́ pé òótọ́ ni kò yẹ kí wọ́n pè èèyàn torí wọn ẹni tí wọ́n pè wọn mọ̀ pé ní ẹ fẹ́ ká sílẹ̀ ṣé mo lè ti dàgbà yìí sìn mi ò ṣe ẹni tí yóò fọwọ́ bo ìwà àbàjẹ́ láláyé àjà fún ọ̀tọ̀ mi ènìyàn ní mí gbogbo àgbáyé sì ti mọ̀ mí dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ tú àṣírí bẹ́ẹ̀ yẹn ó ní bá a ṣe ń tú tí ò bá ní òbí kìjẹ́ kúmọ́lú fàákẹ́jẹ́ tó wà lára wọn ni. tó bá jẹ́ yìí ni ibà Gani Adams báwo lẹ̀ yóò ṣe tú àṣírí yẹn. tó bá jẹ́ ìbá ni máa pe ẹni tí ọ̀rọ̀ kàn ni. ìyẹn olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni sọ fún yín máa rẹ̀ ti wà ní ìmúrasílẹ̀ kí ni ìmúrasílẹ̀ kì í bẹ́ ká lo ìgbàlè kì í bẹ́ ká lo òrùka. ṣé ẹ máa ń tú àṣírí fún ẹni tó tún ní ọ̀rọ̀ kan ni. mo fi ní pé a kì í tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ó ní báyẹn máa ṣe àwọn tó súnmọ́ ló máa pè. bíi àwọn tó bá súnmọ́ Gani Adams gangan àwọn abẹnugan tó ní Gani Adams nǹkan báyìí ṣe. tó súnmọ́ Gani Adams àbí tó súnmọ́ Sunday Igboho pé báyìí ṣẹlẹ̀ ṣe pé ní ilé ẹjọ́ náà òfin tún mú Gani Adams náà. ṣé àmọ́ wá wò bí ẹni tí ó pè Gani Adams lórí fún ìyẹn bí ẹni tó súnmọ́ Sunday Igboho ló jẹ́ kí Gani Adams náà sọ fún irú ìyẹn kọ́. èyí yẹn kọ́ ọ̀rọ̀ orí fóònù yàtọ̀ bàbá Gani Adams olóyè wọn ọ̀ṣọ́mọ kékeré àgbàlagbà ni wọn ipò tó wọ̀ yẹn ipò ẹlẹgẹ́ ni ó ní tẹ̀yàn ń sọ ní orí afẹ́fẹ́ kò yẹ iná ṣáà mo fẹ́ kí àwọn gbogbo àgbáyé máa gbọ́ nǹkan tó mò ń sọ yìí tí ẹ bá pe ìpè ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi pè ní fóònù wọ́n ń ka sílẹ̀ nínú ibiṣẹ́ wọn lọ́hùn ìbáàjẹ́ mi ìfẹ́ dákọ̀ kó wà ní bẹ́yà pé ìṣèmùpolówó àwọn kìíní yẹn wọ́n ń ka sílẹ̀ torí tó bá di ẹjọ́ òun ni àwọn ọ̀tọ́pinpin òun ni àwọn SS àwọn ọlọ́pàá ní wọ́n máa lò inú mi dùn àwọn ọlọ́pàá tó ṣe tẹ́lẹ̀ tọ́lẹ̀ wà lórí iṣẹ́ wọn máa gbọ́n kan wọ́n máa lò wọ́n á lọ sínú ilé iṣẹ́ yẹn wọ́n á lọ ṣàkásílẹ̀ gbogbo pátápátá bẹ́ẹ̀ bá delete message ó ti wà lẹ́kọ̀ọ́sílẹ̀ ó yẹ kí bàbá Gani Adams náà wá pé ọ̀rọ̀ ìgàn léwu wọ́n pè ń ta bẹ́ẹ̀ ilé pé wọ́n àwọn ọkọ̀ wà tí ò ń sọ àgbàlagbà ni ẹni mọ́ kì í wò ẹ bá sì ń gbọ́ mi ò gbèsè yẹn ní bọ̀dún rárá èèyàn máa ń lu ọgbọ́n ni is wisdom ẹ lu ọgbọ́n ni pé kí nǹkan má bàjẹ́. nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí wá ní ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho. ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho ní àkọ́kọ́ kò sẹ́ni tí a máa nà tí a rò níta ó ṣe kò sẹ́ni tó mọ̀ ìbanilórúkọ jẹ́ ẹni tí wọ́n bá ṣe ṣe pé ìyẹn lè ní pé lóòótọ́ ló ṣe tí ìwádìí bá ṣẹ̀ṣẹ̀ sílẹ̀ kọ́ ẹ pé kò ṣe gẹ́gẹ́ bí ti Gani Adams bàbá Gani Adams náà ti ẹ̀dẹ̀ ní ẹ̀ náà wọ́n lè jẹ́ ń ṣe ní wọ́n fún information kí àwọn ọmọ mọ̀. àwọn náà sọ wọ́n ní information làwọn ń gbà nínú recording yẹn. ǹjẹ́ mi sọ fún yín information olójú ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní Ogun State. ẹ̀sùn wáyé kéèyàn máa tẹ́tí sí wọ́n ní wọ́n pé. nǹkan tí mo sọ fún yín nìyẹn ohun tẹ́ ẹ̀ pa tírí tẹ́ ẹ̀ dìímú dáadáa tí ẹ̀rí òótọ́ fi dìímú ó ṣòro sọ̀rọ̀ yóò lẹ́yìn kó o tó lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí kò tó wà yẹn ẹ ti rí àrídájú pé òótọ́ ni. kí ọkọ̀ kan pípa kan sí adáwọn bloggers àwọn àtàròyìn tí wọ́n fẹ́ jẹun tí èmi tí ẹ gbóṣùbà fún léṣe tiẹ̀ pé wọ́n máa ń trump káàkiri wa lọ tọ́ pé wọ́n lọ bá àwọn èèyàn àmọ́ kábíyèsí àti gbéra síbí gbogbo àgbáyé dẹ̀ ni kì í ṣàgbélé rárá ìyẹn náà ń pè ní pé kéèyàn ṣe ìwádìí tòótọ́ ìwádìí ọ̀rẹ́ kíní ìwádìí gidigidi tó dágájá tí kì í ṣe pé àgbélé rárá ó yẹ ká nǹkan ti ṣáàṣì wọn bóyá gbogbo kàròyìn torí ìyẹn sìn tí wọ́n bá ṣọ́ra ó lè tú Yorùbá ká
ó lè yẹ kí irú ilé ìtúsílẹ̀ sí tí wọ́n gba ẹ ti mọ̀ wọ́n ti ní ẹ̀yà àwọn kan máa jẹ́ olùfẹ́ Chief Sunday Igboho àwọn kan máa jẹ́ àwọn tó ń tẹ̀lé Chief Gani Adams báwo ni Yorùbá ṣe wá fẹ́ papọ̀ wọ́n ní àrẹ̀pọ̀ ejò òun ló jẹ́ kí ìyà jọmọ ejò ṣe ok ṣe Tóbi bẹ̀bẹ̀ ṣé wọ́n lọ fẹ́ pé ẹmọ ìbà ọyá ẹ̀tẹ̀ mi ká lọ olórí ọlọ́run ti dúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ olórí tó wàá fara balẹ̀ kó jókòó ẹ̀rí báyìí ẹ̀mójúkú ò àgbékalẹ̀ yàtọ̀ síra wọn ẹ má sì mí gbọ́ mi ìfúnwọ́ kó fa ìwà bàjẹ́ ẹ ń bá ṣẹ̀ kí òfin mú bọ̀ pé mo gbọ́ ẹ wá gbé sórí afẹ́fẹ́ ẹ̀rẹ̀ fẹ́ ni ẹ̀rí kọ́ọ̀dù yín ó wá lọ délé tán sí. ọ̀dà ṣé ìgbésẹ̀ tí ìwà Gani Adams wá gbé yẹn pẹ̀lú ọ̀rọ̀ ní 5 billion naira dé ṣé ìgbésẹ̀ tó tọ́ gan-an ni wọ́n gbé yẹn. ẹ tó wá pé lóòótọ́ ló bá dá wọn lójú àwọn náà máa lẹ́bi àti mọ̀ ṣe pé olóyè Sunday Igboho kò tí ì fèsì abó tí fèsì kò tí ì fèsì ọ̀nà níláyà. ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ nínú ti ṣẹlẹ̀ bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ tí fídíò yẹn jáde olóyè Sunday Igboho gbègbèsẹ̀ oṣù wọn sí ẹjọ́ fún ìbanilórúkọ jẹ́. bẹ́ẹ̀ni èmi náà gbọ́ bẹ́ẹ̀ ẹ rí pé ọ̀rọ̀ ti ń fà kájà ti ń fà so ìkọ̀kọ̀ wà ń di ẹ̀ bọ̀ tí wọ́n bá jẹ́ kí ọgbọ́n mí ìyá jẹ́ Yorùbá o gbogbo akọ́ ni adálé lórí o àwọn sì ó yẹ kí wọ́n jẹ́ kẹ́ẹ̀kan iṣu olórí inú wọn pé òkè ẹ jẹ́ ká sowọ́pọ̀ kájọ mú Yorùbá kúrò nínú ìnira Yorùbá kúrò nínú ìgbèkùn Yorùbá kúrò nínú oúnjẹ ní omi ẹ jẹ́ ká mú àwọn ilẹ̀ Yorùbá kúrò ní pé ìrẹ́jẹ ìtọ́nijẹ tí wọ́n ń tọ̀ wá jẹ́ Nàìjíríà ká gbòmìnira ká bá gbòmìnira ṣé àwọn tó fẹ́ darí wa nìyẹn ìṣọ̀kan ní ìrẹ́pọ̀ ìfẹ́ la lè fi ṣe mo sọ lórí ètò yìí mo sọ rí mo ń ta bá gbòmìnira ṣé ẹ̀yà Ìjẹ̀ṣà ẹ̀yà Yewa Ìmẹ̀kọ Ìjẹ̀bú Iléṣà Ìbàdàn wọ́n ní pé ọ̀rọ̀ ẹgbẹ́ èmi fẹ́ ṣe olórí àmà abẹ́ síjà wọ́n ní ó tán àwọn tó ń fẹ́ gbòmìnira rè ṣẹ́ṣẹ́ àìkúfálẹ̀ ìfà tí ń ṣe tó ṣe bí ẹ̀dá gbọ́n mi ní. ẹ ń bá ṣẹ̀ ó yẹ ká bá a rí ó ní bá a ṣe ń tọ̀ ọ́ torí tí a bá ṣọ́ra nǹkan á bàjẹ́ èèyàn lè padà èèyàn lè jàre kó tó wá padà á jẹ̀bi ìjọba bẹ́ẹ̀. so mi sọ pé nǹkan tó ń ṣe tó wá pò tọ́ mẹ́rin àti pé ṣé àìpé òfin náà tún bàbá olóyè Gani Adams ẹgbọ́ báyìí ẹ wá dákẹ́ láyìíjọ́ yìí kí tẹ̀sí ti sọ̀rọ̀ òfin mú wọn gẹ́gẹ́ bí òfin tí mo kà so kí ló tẹ̀sí fọwọ́ kọ́fà ìwà bàjẹ́ ó ṣe wá jẹ́ kí sìn ní ẹ wá ń sọ̀rọ̀ wọ́n á pè ní aiding and abetting tí ẹ bá rí àbàjẹ́ if you see something say something àwọn àjọ tó ń bá lókàṣẹ́ ló sọ bẹ́ẹ̀ PCRC if you see something tó bá ti rí nǹkan sọ nígbà táwọn bẹ́ẹ̀ ọdún òun ni àwọn kìnìún ti ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan pé àwọn náà ṣe kí ló tẹ̀sí wàá sọ́nsìn ṣé ká sọ pé ìjà lórí lórí ìdòwe ni ṣe pé àwọn náà òfin ti mú wọn mẹ́rin bẹ́ẹ̀ ló fi mú wọn ẹ mọ̀ bẹ́ẹ̀ kí ló tẹ̀ fi dákẹ́ ẹ náà fi ń fọwọ́ kọ́fà wà bàjẹ́ kí ló tẹ̀ fi tètè sọ bẹ́ẹ̀ òfin mú wọn ẹni tó bá jẹ́ ọlọ́jọ́ ẹ pè mí lé tàbí kẹ́ pass comment òfin mo fún wọn ẹ mọ̀ pé ẹlẹ́hùn ló ṣe ó dà bẹ́ẹ̀ kí ló tẹ̀ ṣe tètè jẹ́wọ́ tó bá lè wá ní tọ́ pé lóòótọ́ ni òfin mú olóyè Sunday Igboho náà ṣùgbọ́n ibi tó ọ̀gbẹ́ ń lọ yìí yóò lẹ́yìn. ọ̀dà irú ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí ìjọ tiẹ̀ lè ní ojútùú ṣá. ó máa méjì sùn mọ́ṣá ẹrù bẹ́ẹ̀. èèyàn lè dáríjì but kò lè gbàgbé torí ó ti tú Yorùbá ká báyìí sí. ta ni yóò wà dáríjì ra wọn náà méjèèjì. àwọn ẹbí tí wọ́n sọ pé lágbájá ló ṣe pé tí lágbájá wọn ò lè máa fojú ẹni wọn ò lè fojú ẹni yẹn mọ́. ṣùgbọ́n ibi tí ìbéèrè mi wá lọ gẹ́gẹ́ ni pé ṣé o lè lójútùú yẹn ni ṣé pé ìfọwọ́bàyẹ ṣé o lè lọ. ó lè ní ojútùú tí àwọn àgbààgbà tí wọ́n ní ọpọlọ tí wọ́n ní òye tí wọ́n ti wo ojú ọmọ Yorùbá tí wọ́n fẹ́ kí iṣẹ́ àbàbà wọn lọ́wọ́ èkó parẹ́ tí wọ́n bá pè wọ́n. àwọn àgbààgbà wo nìyẹn. àwọn àgbààgbà wo Yorùbá wà bíi àwọn kan wà tí wọ́n ti tó pé ẹgbẹ́ wọn rárá àti pé ẹjẹ́ sọ fún yín èyàn lè kéré kí èkó dàgbà ní èdè ìbò age doesn't determine maturity ọjọ́ orí kọ́ ló sọ pé èèyàn jẹ́ ẹni tí ó ti gbọ́ tí ó ti mature
tó ti dàgbà dé. tó ti dàgbà age doesn't determine wisdom mo máa túmọ̀ fún yín ọjọ́ orí kọ́ ló máa ń sọ pé kéèyàn ní ọgbọ́n èèyàn lè dìgbà kó bá ní ọgbọ́n èèyàn kéré kó ní ọgbọ́n irú Ọọ̀ni bàbá wa of Ife ṣe pé bàbá yẹn yóò ṣe 50 years ni torí ipò tó wà torí àṣẹ wọ́n lè pè wọ́n ẹ̀wá ń bí ẹ̀rọ bẹ́dẹ̀ wọ̀nyí ṣe pé wọ́n dùn bàbá lọ́wọ́ bọ̀ torí ipò àṣẹ kábíyèsí kárí pẹ́lú kí bàtà pẹ́lẹ́sẹ̀ irú àwọn ọba yẹn irú ọba kíní ti Ìjẹ̀bú-Òde wọ́n lè pè wọ́n bàbá wọ́n lè pè wọ́n bàbá tó jọba ní kékeré tí wọ́n jọba lára nísìnyí wọ́n lè pè wọ́n àwọn ọba kábíyèsí kọ́ pé gbogbo àwọn lọ́balọ́ba ní ìjòyè ẹ pè wọ́n ibi tẹ́gbẹ́ ń báwọ̀ yìí lọ báyìí àwa ti dàgbà àwa ti ń lọ ṣé bẹ́ẹ̀ fẹ́ ṣe ìran Yorùbá lélẹ̀ irú bàbá lóṣù bàbá ọjọ́ àgbàlagbà ní ọkọ̀ òsùn tó burú ẹ pè gbogbo wọn pé ẹ wá ń bí o ìwọ tó rí kéèsì ní kóòtù lọ rìdú ẹ ẹ̀yin méjèèjì ẹ panupọ̀ ẹ níṣọ̀kan mi fẹ́ gbọ́rọ̀ yín mọ́ mi fẹ́ gbọ́jà mọ́ ẹ wo nǹkan tó tún sílẹ̀ ńsìn ó lè jẹ́rọ́ ni ó sì lè jó òótọ́ ni àwọn ẹbí tó ní lágbájá ló pa tẹ̀mẹ̀rẹ̀ ló pa lágbájá ṣé wọ́n lè fojú rere wo àwọn ẹbí ẹni ẹ mọ́ ṣé àwọn pé nǹkan ti bàjẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ bá ní ṣó yẹ kẹ́ni náà dẹ́ wàá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ torí èmi òun fẹ́ràn sọ máa sọ bẹ́ẹ̀ kí n sọ mi ń ṣe báyìí máa là pé láre ni àwọn kábíyèsí lè dá sí ẹ pè wọ́n kò sípò tí Chief Sunday Igboho lè wà tàbí Chief Gani Adams lè wà ọba balẹ̀ ohun gbogbo ọba yẹn lè máa jọba ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ kábíyèsí ní ipò yẹn ni wọ́n á dẹ̀ pè wọ́n pé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló tẹ wá ń fẹ̀rẹ̀ star tí ẹ̀ lọ sí gbogbo orí atẹ́gùn tẹ̀ lọ ń tẹ ṣé bóyá kó ṣe lélẹ̀ ní ìgbésẹ̀ ọba kan lẹ́yìn ara àwọn ọba yàtọ̀ sọba kábíyèsí ẹ̀yàn kábíyèsí o mi ò fọwọ́ pa ìdá yín o mi ò rí fi o àwọn ọba tó ń wọ ìpèbí àwọn ọba tí ìṣẹ̀ṣẹ̀ wà àwọn ọba tí wọ́n mọ eléyìí sí èèwọ̀ eléyìí ká má ṣe báyìí tí wọ́n lọ sí ti àṣà kì í ṣe àwọn ọba tí àwọn gómìnà tí wọ́n kọ̀ sáré gbẹ́dẹ́ lórí àwọn adé tó ń lọ rà ní ọjà bẹ́ẹ̀ kọ́ ni mò ń sọ mi ò bá yín rí mo tó ọba kábíyèsí mi ò tó rí fi hàn ábí mi re akọ mi re mo gbẹ́kọ̀ọ́ re mo dẹ̀ tún dúró mo gba ẹ̀kọ́ mi ò rí físà ẹ̀yin kábíyèsí mi àwọn ọba ẹ kóra yín jọ ẹ pè wọ́n wálé pé ó tó gẹ́ ìran Yorùbá kó má parun ohun tá a fẹ́ lé ń pé ká lè ní òmìnira ká lè rí mú ọ̀nà àbáyọ ni ẹ o bó ṣe ń lọ ẹ̀ tó bá dákẹ́ kò kàn mí gbogbo alóṣù máa kan tó yẹ ká ti bọ́ kó mi oko ẹrú yìí o gbogbo wa gbogbo ló máa kan ibi tí ọ̀rọ̀ ìgbé ń lọ yìí tó bá yá àwọn èèyàn bẹ̀ sí pín yẹlẹyẹlẹ wọ́n ní wọn serious wọ́n ní wọn tẹ̀lé wọn mọ́ mo máa ń wo àwọn social media àwọn celebrities wa àwọn òṣèré wa èmi ìnú bí wọ́n ṣe máa ń yẹ yàrá wọn àtọkùnrin àtobìnrin wọn tó bá ṣe báyìí ó di kan lọ sí Instagram ó di kan máa yẹ yàrá wọn ohun tó yẹ kẹ́ ẹ parí ilé ara yín ẹ máa ṣe yẹ ara yín ẹ máa túra síta àwọn kan ń bọ̀ lẹ́yìn tí wọ́n wo kíní ẹ̀ náà so báwo ni ẹ ṣe fẹ́ ní ìṣọ̀kan tó máa rántí ọjọ́ àti sun ni kí la mú wọlé ayé asán òfo ní òfo ipò ńlá dìmú ṣé àgbékò wà ní àtìlẹ́ ayé ni gbàtàdálẹ̀ ayé ni à ń jọba gbàtàdálẹ̀ ayé ni à ń ṣe olórí wọn ò bí ọmọ olórí àbí mi ò rẹni tí wọ́n bí tí ìlẹ̀kẹ̀ wà ní ọwọ́ ẹ̀ báyìí tó gbé wá sáyé mi ò rẹni tí wọ́n bí tí ó gbé adé wá sílé ayé nígbà tá a dé ní abá ìṣẹ̀ṣe ní abá àṣà tí wà àṣà wà ìṣẹ̀ṣe wà kí á tó bí ọmọ ẹ̀dá dé lọ́wọ́ ń tọ́ bọ̀ ṣẹ̀ṣe àti àṣà báwo la ṣe ń lo àṣà wa báwo ni ìṣẹ̀ṣe wa ṣé à ń ṣe ìṣẹ̀ṣe gbé ká ṣe ìṣẹ̀ṣe ṣé à ń ṣẹ̀ṣẹ̀ gbé ká ṣe ìṣẹ̀ṣe gbé ṣe à ń ṣe àṣà wa ní ṣàkàtàkà tí wọ́n á ṣe ìṣẹ̀ṣe wa ní ìṣe tí kò yẹ ká ṣe á lẹ́yìn wọ́n á bí á léèrè. ìgbólóhùn tẹ́ sọ yìí ló jẹ́ rántí ọ̀rọ̀ kan ó ṣeé ṣe kó jẹ́ yẹn náà lẹ́yìn náà rántí tẹ́ fi mẹ́nubà lọ síbẹ̀ yẹn nípa ọ̀rọ̀ ṣẹ̀ṣe àti epo ọba tabarọ́ba tí ó ń sọ pé tìṣẹ̀ṣe bò nílẹ̀ Yorùbá ṣáà lè sọ pé bí ọba bẹ́ẹ̀ ló ja Yorùbá àbí a lè sọ pé kò ja Yorùbá. kò ṣẹjọ lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ ọba yẹn ṣé ọba yẹn wọ̀ pèbí ṣé ok tó bá yẹ tí wọ́n wọ ìpèbí tó èèyàn lèèyàn máa jẹ́ nínú ìmọ̀ èdè psychology tá a mọ̀ sí pé nínú ìmọ̀ sáyẹ́ǹsì láti mọ ọkọ̀ ẹranko àti ọkọ̀ ènìyàn ẹgbẹ́tẹ̀ ẹ̀rọ ọba yẹn ó lè change wọ́n pè ní individual differences nínú education so ó lè change
ṣé wọ́n pè bí tó bá wọ̀ pè bí ṣé kìí pé ohun ayé ìgbàlódé ṣe ìpò tí wàá change ẹ̀ ó ti gbàgbé ìwọ̀n tó ní kó bá ṣe ìsọ̀ọ̀sí gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ìlọ́wọ́ ẹ̀ ọba tó bá ní kó sóhun tó yẹ ṣe ẹbí léèrè àwọn ọba wọn yẹn kìjọba tí wọ́n wọ̀ pè bí àwọn ọba tó lọ ra dé tí wọ́n kàn fi ilẹ̀kẹ̀ hun tí wọ́n design tí wọ́n gbadé lórí ni àwọn ọba tí wọ́n sọ 2 million kí wọ́n tó kó di kábíyèsí ni àwọn ọba tí wọ́n ń lọ́bì àwọn ọba tí ifá ò mú rárá tí ifá ò sọ̀rọ̀ ifá ò ṣẹ wọ́n á sọ pé ifá ṣẹ. sáfẹ́ sọ wípé irú olúwo tilẹ̀ wò ó pé pèsè ifá ló yàn. ṣé ẹ rí olúwo yẹn ọjọ́ tiẹ̀ ifá lè yàn èèyàn kéèyàn dẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. ṣé fáwọn tẹ́lẹ̀ ni. no ifá máa sọ á ní àmọ́ báyìí ni o báyìí ni kí ẹ lọ ṣe ní àti dábọ̀ ẹ̀ ṣé wọ́n dábọ̀ ẹ̀ àti rí ẹni tó wà nínú Jésù àti ẹni tó wà nínú ti mùsùlùmí tó ń ṣiṣẹ́ ìyanu tó wá rí nǹkan dídùn nǹkan bẹ̀dẹ̀bẹ̀dẹ̀ ilé ayé tó wá yí padà tó tún wá pé èbí tó ti ó wá ń kó jẹ òun ló rí fá fún Jésù nígbà kìíní nígbà tí èṣù gbé lọ sí orí òkè èṣù ní wo gbogbo ayé yìí wo ṣó ti rí o ti rí bọ́tò dẹ̀dẹ̀dẹ̀ yìí o ti rí àwọn ìyàwó gbogbo àwọn tó pọ́n fò yìí o ti rí gbogbo báyìí òun ayé ó yá bẹ́ kalẹ̀ gbogbo ẹni máa fún ẹ ó ní máa fún ẹ Jésù ní padà lẹ́yìn mi ìwọ Sátánì àkíyè òdọ́mọ́ lọ́wọ́ ó ní padà lẹ́yìn mi ó ní búkú ẹ̀ so irú ìyẹn ni àwọn nǹkan tó mọ̀ sọ yẹn ifá lè mú ẹ̀ ló tó bọ̀ ifá sọ pé ẹni ló máa tùbàtù ẹ̀rù báyìí ní kẹ́ ẹ ṣe o kó máa lẹ́yìn o ọmọ ń sọ ní tẹ́bádé church náà tẹ́bádé bọ́sùn wá tó ìran báyìí lárí sí ẹ but gbàdúrà kó máa wá sí ìmúṣẹ. ọ̀dà Yorùbá máa ń sọ pé wọ́n yẹn pàṣẹ bọ́ba aládé àbá lèèyàn máa dá àbá wò lè dá fún àwọn kábíyèsí tí wọ́n rí ìṣẹ̀ṣe bíi tí ò tọ̀nà. àwọn kábíyèsí yẹn wọ́n ń jẹ́ kí àṣà kó mẹ́rin wọ́n ń pa àṣẹ wálẹ̀ mo gbàdúrà kí alálẹ̀ kó má ṣe wọn bí kùsùpù ẹ̀ kó ṣe wọn mo dẹ̀ gbàdúrà fún wọn pé kí àwọn òrìṣà kí wọ́n má dá wọn lẹ́bi kí wọ́n má dá wọn lẹ́jọ́ torí ẹni tó bá fi ọwọ́ padà òrìṣà ẹni tó bá fọwọ́ padà alálẹ̀ ẹni tó bá fọwọ́ padà ìṣẹ̀ṣe ẹni tó bá fọwọ́ padà wọn ó máa ń lẹ́yìn so ìbádá fún wọn kí wọ́n yí padà tó bá wà pé ìbàfẹ́ ìṣẹ̀ṣe kí ló lọ tójú hàn fún ọba mélòó gan ni fámú àwọn afábájá ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ẹ̀yin tó pẹ́ ń gbà tẹ́ bá ti gbó fún yín ẹ̀yin lábá ní fámú ọ̀tọ̀dẹ̀ ẹni tí ifámú ìlú ọ̀fẹ́ mi lóye awádi ìlú fẹ́ mi lóye ó dọ̀wọ́ yín gbogbo ẹ̀ náà ó wà lọ́wọ́ àfọ̀bàjẹ́ ó dẹ̀ àlọ́wọ́ ìjọba tó yẹn tó bá ṣòṣèlú agbọ́ ẹgbẹ́ báyìí ni kó jọba ẹni tí ifádẹ́mù tó pẹ́ wà ní oko àfọ̀bàjẹ́ wọn ní akúṣẹ́ ni kò lówó lọ́wọ́ ẹni tó gbówó ẹni ká fún awádìbò ẹlẹ́mẹ́rin tí kò lè túbù ṣe òun náà ni Nàìjíríà bí ó ṣe rí lélẹ́yìn Nàìjíríà ebi ń pa wá ìyà ń jẹ wá ara ni wá kò sówó kò sóúnjẹ gbogbo àti gbé mọ́tò sílẹ̀ adẹni tó fẹ́ẹ́ kiri yóò lẹ́yìn ṣé kò ti lẹ́yìn àbíọ́ léèrè bó bá yẹ ṣe sí. ọ̀dà ẹja máa ṣẹlúrò bí tá a dé yìí ẹ fọ̀rọ̀ àmọ̀ràn síta ní ṣókí kẹwàá dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tó wò yín. ọ̀rọ̀ àmọ̀ràn ẹ rántí pé Ọlọ́run bá ní ọba tó ní agbára tí á gbé agbára fún ènìyàn Ọlọ́run á bẹ̀rẹ̀ pé ṣé ó fẹ́ lágbára ṣùgbọ́n tó bá fẹ́ lágbára tó ṣagbára lò lọ́yẹ̀ tí kò lágbára ọlọ́ba tó lágbára á gbàgbára padà kó lọ́wọ́ rẹ̀ tó pé ṣagbára lò lọ́yẹ̀ tí kò lágbára á gbàgbára fún ẹni tí kò lágbára á wà lò lórí rẹ̀ so àwa di ẹni yẹ̀yẹ́ ẹni ẹ̀tẹ́ ẹni tí ò lọ́pọlọ so wọ́n á gbàgbé ẹ̀ tó lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní dókítà Ayédùn Ṣẹ́gun Àìsáyà ọmọ bíbí ìlú Mẹ́kọ Ilé-Ifẹ̀ o ilé ń wà. ẹ ṣeun tó ọ̀mọ̀wé Ayédùn Àìsáyà Ṣẹ́gun àmọ́ rírì yín lórí ètò wa lónìí tó ẹ̀yin èèyàn ajákèjádò àgbáyé ọ̀rọ̀ rèé o kí lèrò tí yín ẹ já pàdé ní comment section lórí ATV náà la wà Aláṣeyọrí tẹlifíṣàn ẹ share ẹ fáwọn ẹlòmíín bẹ́ẹ̀ ṣe ń wò yẹn o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Tóbi Aláṣeyọrí ó yá ẹ máa wò kẹ́ máa share gbogbo wa ṣàṣeyọrí o àṣeyọrí tiwa.